Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Let's pray. Orúkọ Jésù. Amen. Orúkọ Jésù. Amen. Ọlọ́run gba ọpẹ́ wa. Amen. Ọlọ́run gba ìyìn wa. Amen. A dúpẹ́ torí pé wà láàyè. Torí pé ò yí padà. Thank you, Lord. Ẹ̀yin ni Ọlọ́run wa. Oh yes. Ẹ̀yin ni a tóbi jù. Oh yes. Kábíyèsí gba ọpẹ́ wa. Amen. Gba ìyìn wa. Amen. Bàbá lónìí yìí, a fẹ́ kó ṣohun tuntun nínú ayé àwọn ènìyàn rẹ. Pàápàá jùlọ nínú ayé àwọn ènìyàn tó jẹ́ wọ́n wojú Ọlọ́run fún ọmọ. Bàbá tú ayé wọn sílẹ̀. Amen. Kò dára kí ènìyàn wáyé kó má bímọ. Oh yes. Gbogbo ẹ̀mí àìbímọ, gbogbo ẹ̀mí àgàn nínú ayé àwọn ènìyàn rẹ, Olúwa tì jáde. Amen. Ògo ni forúkọ rẹ. Hallelujah. Jésù Olúwa wa. Amen. Ẹ jẹ́ ká yin Ọlọ́run láàrin ìṣẹ́jú yìí. Let's praise God in this moment. Ní gbogbo ọ̀nà ẹ ṣé é. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o. Bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣé é. Ẹ ṣé bàbá o. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o. Bàbá ní gbogbo ọ̀nà a dúpẹ́. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o. Bàbá Ní gbogbo ọ̀nà ẹ ṣé. Olúwa wa o. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o. Èmi ò yìn ọ́ bàbá. 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 Èmi ò yìn ọ́ o. Èmi ò yìn ọ́ bàbá. Èmi ò yìn ọ́ o. Èmi ò yìn ọ́ bàbá. Èmi ò yìn ọ́ o. Èmi ò yìn ọ́ bàbá. Ògo, ògo, ògo. Ògo, 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 ògo. ògo, ògo. Oya ké hallelujah. Ògo, ògo. Ẹ bá mi ké hallelujah. Ògo, ògo. Ẹ bá mi ké hallelujah. Ògo, ògo, ògo. Amen. 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 Ní àárọ̀ yìí, This morning, ẹ̀mí Ọlọ́run fi sí mi lọ́kàn pé kí a gbàdúrà fún àwọn àgàn. Spirit of God places in my mind to pray for the barren. Mo fẹ́ kó o múra láti gbàdúrà yìí mà. I want you to be prepared to pray this prayer. Dádì, ẹ gbàdúrà yìí sà. Daddy, pray this prayer. Torí àdúrà yìí ó ṣe pàtàkì fún ayé yín. It is very important for our life. Kó tó di pé a lọ sínú àdúrà, Before we go into prayer, mò ń sọ̀rọ̀ lórí òmìnira kúrò nínú ẹ̀mí àgàn. freedom from the spirit of barrenness. Òmìnira kúrò nínú ẹ̀mí àgàn. We want to talk about freedom from the spirit of barrenness. Ohun kan tí mo fẹ́ kó dá ọ lójú ni pé Ọlọ́run kò dá ọ ní àgàn. What I want you to know that God has not made you a barren person. Bíbélì sọ nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Ẹ́kísódù. The Bible talk in the book of Exodus Ó ní kò sẹ́nikẹ́ni tí ó yàgàn nínú ilé mi. that nobody will be barren in my house. Ní tó jẹ́ kóyè rẹ kọ́kọ́ rẹ kọ́kọ́ balẹ̀ náà pé Ọlọ́run ti sọ wípé kò sẹ́nikẹ́ni tí ó yàgàn nínú ilé òun. Let your mind be rest that there is nobody that is going to be barren in the house of the Lord. Tí ó bá wá di pé àgàn wà nínú ayé rẹ, ẹ̀mí àgàn wà nínú ayé rẹ, ó tako ìṣẹ̀dá àti ètò Ọlọ́run fún If ọ. you have the spirit of barrenness in your life, it is against the will of God for Ìdí your rẹ̀ tó life. ìdí rẹ̀ tó fi ní láti múra láti kọ̀ ọ́. That's why you have to prepare to reject it. Ohun tí Ọlọ́run ò bá dá mọ́ ó jẹ́ kó kọ̀ ọ́ ni. What God has not made with you, you reject it. Ohun tí yóò bá kọ̀ ó máa dúnú ayé ènìyàn. What you don't reject, you stand. Ṣùgbọ́n ohun tí ó bá kọ̀ But what you reject, á fi ẹ́ sílẹ̀. it will leave you. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ What the word of God says nínú ìwé Àìsáyà. in the book of Isaiah, Àìsáyà orí 54. Isaiah chapter 54. Kí ni ètò Ọlọ́run fún wa gan pàápàá What is the plan of God for our life ní ipò wa gẹ́gẹ́ bí ipò àgàn? according to the barrenness? Ìwé Àìsáyà orí 54 Isaiah chapter 54 láti ẹsẹ̀ kínní. from verse 1. Kí ló wí? Kọrin, Kọrin ìwọ àgàn ìwọ àgàn. tí kò bí rí, Ìwọ àgàn tó ò bí Olúwa ní kọrin torí pé kì í ṣe ètò Ọlọ́run fún ọ láti máa sunkún. it's not plan of God for you to weep. Kì í ṣe ètò Ọlọ́run fún ọ láti wà ní ipò àgàn. You don't have to be in the stage of Ọlọ́run fi hàn barrenness. ó rán létí ohun tó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀. God is showing you what He has done in His word. Ó ní kọrin ìwọ àgàn. That sing, you barren. Yes. Bú sí orin. Bú sí orin gbọ́ bí ó ṣé bí èèyàn bá ń worú ọ̀rọ̀ yìí ṣé ó tọ́ka sí pé ẹni yẹn wà nínú ìbànújẹ́ bí?
Is it that the person is in sadness? ẹ rí i pé ọlọ́run fún ara rẹ̀ ó mọ̀ pé ihun tí wọ́n ń pè ní àgàn yẹn kì í ṣe ètò ọlọ́run fún ayé rẹ̀. That God knows that what is called barrenness is not the plan of God for your ó ń life. tú ọ lójú ni ó ní fọkàn rẹ balẹ̀. He's comforting you. ó ní má sunkún mọ́. That don't weep again. ó ń sọ fún ẹ pé máa kọrin ìyìn. That sing. Yes. Sì ké rárá. ó ní kó ké rárá nínú ìyìn ẹni má jẹ́ kí èṣù pa ọ́ lẹ́nu mọ́. Ìwọ tí kò rọbí rí. ìwọ tí ò rọbí ò ní ìrírí pé èèyàn ń lọ sí ilé bọ́rọ̀mù rí. Ọlọ́run sọ pé ìyẹn ti dópin inú ayé ẹ lónìí God nìyẹn. has come to an end in your life. Yes. Nítorí àwọn ọmọ ẹni ahoro pọ̀ ju àwọn ọmọ ẹni tí a gbé ní ìyàwó ni Olúwa wí. Olúwa sọ fún ẹ pé o ò tí ì mọ nǹkan kan. Ìwọ tó ń pèrè ní àgàn òun ní ètò fún ẹ pé ọmọ tó máa bí ó pọ̀ ju àwọn èyí tó ń ṣe àwọn kan bímọ 2 mẹ́ta lójú ẹ. Ó ní ihun tó wà nínú ẹ tó bá mọ̀ ni wàá jó wàá yọ̀. The one is in you, if you know it, you rejoice. Bó ṣe ṣe wà yìí Ọlọ́run ní kí n sọ fún ẹ pé ó sì máa bí ju iye tó o lérò pé o fẹ́ bí gan lọ. That you are going to give birth more than what you even think of. Nígbà tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí bí ìbejì lẹ́ẹ̀mẹ́ta. When you start giving birth to twins at 3 times. Ṣé kò wá ní tó pé Ọlọ́run ó dà ìgbélé dẹ̀ tí wàá ń pọ̀ ju. It's as if this one is too much. Ohun tí Ọlọ́run sọ fún ọ ni pé fọkàn rẹ balẹ̀. God said be rest assured. Ẹ tẹ̀síwájú. Sọ ibi àgọ́ rẹ di gbígbòòrò. Olúwa ní gbìyànjú láti sọ bí àgọ́ rẹ̀. Sórí Ọlọ́run ti ń pèsè ẹ sílẹ̀. God is preparing you. Ó ní kó jẹ́ kíbi tó ń gbé kó tóbi torí nígbà tó ń gbé ní rúmà ń palọ̀ àbí tó ń gbé ní fúláàtì tí ò fẹ́ dáadáa ó ní yàrá àwọn ọmọ rẹ o. Ṣé o ti ṣètò yẹn lẹ̀? Torí pé Ọlọ́run sọ fún ẹ pé ẹ̀mí àgàn máa fi ẹ́ sílẹ̀ pátápátá. God said you should enlarge your coast, prepare a place for your children. The spirit of barrenness will leave you. Kó fààyè sílẹ̀ táwọn ọmọ yẹn bí inú rúùmù táwọn ọmọ yẹn á gbé inú ilé tá á gbé ó jẹ́ kó ti máa pìpì ààyè wọn sílẹ̀ ibi tí bẹ́ẹ̀dì wọn máa wà ohun tí Ọlọ́run sọ fún ẹ ni pé àgàn ti dópin lónìí. Prepare the place for your children where they are going to live. Jẹ́ kí wọ́n na aṣọ títa ibùgbé rẹ jáde. Yes. Má ṣe dá sí. Sọ okùn rẹ di gígùn. Sọ okùn rẹ di gígùn. Kí o sì mú ẹ̀kan rẹ le. Nítorí ìwọ ó yà sí apá ọ̀tún. Olúwa ní máa gbọ́ ìwà àgàn ó máa pọ̀ púpọ̀ wá yà sí ọ̀tún. Àti sí apá òsì. Àti sí apá òsì. Irú ọmọ rẹ yóò sì jogún àwọn kèfèrí. Hallelujah. Hallelujah. Yes. Wọ́n sì mú kí àwọn ìlú ahoro wọn ní di ibi gbígbé. Ẹ ṣé. Ọlọ́run sọ pé gbogbo ibi tó sọ pé kò sọmọ nínú ilé mi gbogbo ẹ̀ dákẹ́ yẹn gbogbo ẹ̀ ní àwọn èèyàn àwọn ọmọ máa gbé bẹ̀. That children will reside in your home. Ó ṣe bí ká lọ gbàdúrà. I want us to pray. Torí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wa a ti fi ọkàn a ti gba ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn àwọn ènìyàn tí kò bá Bíbélì mu. Many of us have received advice that does not pertain to the Bible. Ta ló sọ fún ọ pé ò ní bímọ láyé? Who told you that you are not going to give birth in this? Aláwo lo látọ̀ sọ fún ẹ pé àwọn ò ní rọ́mọ lẹ́yìn ẹ. What dream have you had that they said you will not give birth? Gbọ́n mi náà ta ló wí tó sì ṣẹ nígbà tí Ọlọ́run kò pàṣẹ rẹ̀? Who said that it come to pass and God has not commanded? Wo bí bóyá ó tiẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé ilé ọmọ rẹ gan wọ́n ti gbé kúrò ńbẹ̀. Maybe your womb that be carried away. Ó jẹ́ mọ̀ pé Ọlọ́run ò sọ fún wa pé ilé ọmọ lọmọ máa gbà wáyé. God does not tell us that it's going to pass through the womb. Àwọn tó sọ bẹ́ẹ̀ làwọn onímọ̀ sáyẹ́ǹsì. It's the scientist that says it's going to pass through. Ṣùgbọ́n tó dá ayé àti ọ̀run sọ fún mi pé gbogbo tó jẹ́ àgàn nínú ayé rẹ yẹn. Everything that is barrenness in your life yóò dópin. shall come to an end. Ìwọ ló máa kọ ẹ̀mí àgàn. You are going to reject the spirit of Ohun barrenness. tí ò bá ti ń ṣe ètò Ọlọ́run fún ẹ kó fẹnu ara rẹ kọ̀. What is not the plan of God for you, you have to reject it. Ní wákàtí Now, ó máa gbàdúrà. you are going to pray. Àdúrà àkọ́kọ́ tó ń gbà lélẹ́yìí. The first prayer point is, Wàá sọ pé jẹ́ Ọlọ́run mo dúpẹ́ say, Lord, I thank you pé mi kì í ṣàgàn. because I'm not a barren Torí woman. pé láti òní lọ As from today, ẹ̀mí àgàn fi ayé mi sílẹ̀. your barrenness leave Ó yá lánàá kó gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù. Ọlọ́run mo dúpẹ́ torí pé ẹ̀mí àgàn fi ayé mi sílẹ̀ pátápátá. Mo yìn ọ́ lógo ẹlẹ́dàá. Mo gbé ọ̀gá ọba torí ẹ̀mí àgàn fi ayé mi sílẹ̀. Mo yìn ọ́ lógo. Ọlọ́run ṣé o. Lord, thank you. Ọlọ́run ṣé o. Ọlọ́run ṣé o. Torí ẹ̀mí àgàn fi ayé mi sílẹ̀ pátápátá. Olùràpadà o ṣé. Jésù mo dúpẹ́ o. Olúwa mo dúpẹ́ o. Jésù Olúwa wa. Amen. Àdúrà méje péré náà la fẹ́ gbà. We have 7 prayers to pray. Kó o dẹ̀ fi gbogbo ẹ̀mí rẹ̀ gbà. And you pray with all your spirit. Ó máa pariwo pẹ̀lú ìtara. You are going to shout with zeal. Wà ní ìwé ẹ̀mí àgàn. Spirit of barrenness. Ó yá jáde kó nu ayé mi. Get out from my life. Wo bí Look here. ọjọ́ tí ọ̀tá rẹ bá ti mọ̀ pé o mọ ohun tó jẹ́ ó ti mọ ọ̀nà òtítọ́. Did your enemy know that you know the way to the truth? Ó ti ṣetán tó fẹ́ fi ẹ́ sílẹ̀ nìyẹn. His truth will leave you. Wọ́n ní ọjọ́ tí wèrè bá ti mọ orúkọ rẹ̀. That day a mad person know his name. Ọjọ́ yẹn lára ẹ̀ dá.
that day is okay. ìwọ náà ti kàánú ọ̀rọ̀ Ọlọ́run báyìí You have read it in the word of pé God. kì í ṣe ẹ̀mí àgàn kì í ṣe ìpín rẹ That spirit of barrenness is not your láìnú rẹ kó pariwo mọ́ Open your mouth and shout. Bíbélì pé àwọn àjòjì yóò gbóhùn rẹ That's why the strangers are hear your voice. wọ́n á fi ìbẹ̀rù sájáde níbi kọ́lọ́fín They wọn will flee away from their eating wọ́n á places. pariwo ìwé ẹ̀mí àgàn o Spirit of barrenness. ó yá jáde kó nu ayé mi Get out from my life. pariwo kó gbàdúrà Shout and lórúkọ pray. Jésù Father, in the name lórúkọ of Jésù Jesus. Father, ìwé in the ẹ̀mí name àgàn of o Jesus, ó yá spirit of jáde kó nu barrenness ayé in mi my life right ó yá now, jáde in kó nu the ayé name mi of Jesus. ìwé ẹ̀mí àgàn Spirit of mo barrenness, pàṣẹ get out from lórúkọ my life. Jésù Get out ó yá from my jáde life. kó nu Get out ayé from mi my life. ó yá Get out jáde from kó my nu ayé mi life. Spirit of ó yá jáde barrenness, kó nu ayé get mi out of my ó yá life. jáde kó nu ayé mi Barrenness ó yá spirit, jáde get out kó of nu my ayé life. mi Leave my ó yá life, jáde leave kó my nu ayé life, mi leave my life, ó yá leave my jáde life, kó nu ayé mi leave my ìwé life. ẹ̀mí àgàn mo Spirit of pàṣẹ barrenness, leave my lórúkọ life, Jésù in the jáde kó name nu of ayé mi Jesus. Jésù Kristi Olúwa wa Amen. jọ̀ọ́ pèsè omi kan sílẹ̀ báyìí Provide the water. jẹ́ kó mi wà omi gangan Water. tó bá dẹ̀ ní anointing oil nílé If you have anointing oil at gbéyan náà kalẹ̀ báyìí place that one down. a fẹ́ gbàdúrà You want to pray. gbé ọwọ́ ẹ̀ sí ikùn rẹ̀ Place your hand on your tongue. wàá pàṣẹ You command. wàá ní ìwà agbára You say power tó délé ọmọ mi that bound my womb. ìwà agbára Power tó délé ọmọ mi that bound my womb. ó yá já òkú kúrò lára mi Cut off. já òkú kúrò lára mi Cut off. ẹ pariwo ẹ gbàdúrà Father, in the lórúkọ name of Jésù Jesus. lórúkọ Father, in Jésù the name ìwà of agbára Jesus. tó You délé power ọmọ that bound lórúkọ my womb. Jésù ó yá Cut off in já the name òkú of rẹ Jesus. kúrò lára rẹ̀ Cut off lórúkọ in the Jésù name of já Jesus. òkú já òkú Cut já off òkú in the já name òkú of Jesus. lórúkọ Cut off Jésù in the name ìwé of ẹ̀mí Jesus. àti agbára The power tó that délé bound ọmọ my yìí womb. mo Right. pa á láṣẹ Cut off lórúkọ Jésù in ó the yá name já of Jesus. já dànù Cut off já in the dànù name já of dànù Jesus. já dànù Cut off in já the dànù name of já dànù Jesus. lórúkọ Cut off in the Jésù name já of dànù Jesus. lórúkọ You the Jésù spirit that já bound dànù my womb. lórúkọ Right Jésù now be já cut dànù off. já dànù Be cut já off. dànù já Be dànù cut off. já dànù Be já cut dànù off. já Be cut dànù off já in the dànù name já of dànù Jesus. Jésù Cut off in Olúwa the wa name of Jesus. Amen. bí a ti ń gbàdúrà yìí lọ As we are praying, a fi ẹ̀mí yìí sọ fún mi kí n sọ fún obìnrin yìí this spirit told me to tell this woman. Olúwa sọ fún mi kí n sọ fún ẹ pé God said, ọ̀rọ̀ tí wọ́n sọ fún ẹ nígbà tó bímọ àkọ́kọ́ tó ṣaláìsí that the words they spoke to you when you first gave birth tó to ń your dà child ọ́ lọ́kàn rú báyìí that scatter your mind, pé ṣé wàá dẹ̀ tún lè bímọ that will you mímọ́ be able to conceive pé again? ẹyọ kan tó kọ́ tán kọ́ mọ́ nìyẹn Now that's the one they write for. Olúwa ní kí n sọ fún ẹ pé bàbá ńlá arọ́ ni God said it's a lie, Olúwa ní kí n sọ fún ẹ pé wàá bímọ that you padà are going to give birth again. Olúwa tiẹ̀ sọ fún mi pé nígbà tó bá máa bímọ That when you are going to give birth, ó máa tún padà bí ọmọ tó kú yẹn you give birth to that child that goes. irúfẹ́ ọmọ yẹn ni kì í ṣe ọmọ yẹn ni mo ní o máa bí o It's not that child, that kind of child Olúwa sọ fún mi pé wàá tún padà bí that you are going to give birth to. lẹ́yìn náà wàá tún wá bí àwọn ọmọ After mìíràn that, you give birth to another children. ẹ já gbàdúrà kejì yìí Let's pray the second ẹ prayer. sọ fún Ọlọ́run Let's tell God, Olúwa gbogbo àwọn ìran búburú Lord, all evil vision, gbogbo àwọn àlákàlà evil dream, gbogbo àwọn ọ̀rọ̀ òdì negative words tó wọnú ayé mi that enter into my tó life, ṣiṣẹ́ nínú ayé mi that work in my life. lónìí ẹ sọ agbára nù Lost your power today. ẹ sọ agbára nù ẹ pariwo ẹ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù gbogbo àwọn ọ̀rọ̀ òdì èyí tó jáde sínú ayé mi tó ṣiṣẹ́ lórúkọ Jésù ó yẹ ẹ sọ agbára nù ẹ sọ agbára nù ẹ sọ agbára nù gbogbo ẹ̀yin ọ̀rọ̀ òdì èyí tó ti jáde sínú ayé mi lórúkọ Jésù ó yẹ ẹ sọ agbára nù 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 Jésù Olúwa wa Amen. gbàdúrà yìí sọ fún Ọlọ́run Pray and tell God, Olúwa Lord, sọ lé mi di ilé ọmọ wẹ́wẹ́ turn my house to the house of the Olúwa children. sọ àgbàlá mi di àgbàlá àwọn ọmọ Turn my compound to the compound of children. Olúwa sọ ilé mi di ilé ọmọ wẹ́wẹ́ Turn my house to the house of sọ children. àgbàlá mi di ilé ọmọ Turn my compound to ó the yẹ house of pariwo ẹ children. gbàdúrà Pray, lórúkọ Father, in the name of Jésù Jesus. lórúkọ Father, in Jésù the name of Ọlọ́run Jesus. sọ ilé Turn àwọn my èèyàn house yìí Olúwa to sọ the ilé house ọmọ of- wẹ́wẹ́ sọ dilé àwọn children. sọ dilé Turn àwọn the ọmọ house to the lórúkọ house of Jésù children. Ọlọ́run Turn our dá compound to ọmọ the rẹpẹtẹ children. lu àwọn Give èèyàn us children lórúkọ in the name of Jésù Jesus. bàbá Give us ṣe bẹ́ẹ̀ children in gẹ́gẹ́ the bí name ọ̀rọ̀ of rẹ Jesus. Olúwa ṣe Give bẹ́ẹ̀ us children in the lórúkọ name of Jésù ṣe Jesus. bẹ́ẹ̀ lórúkọ Lord, Jésù give ṣe us bẹ́ẹ̀ in the name of lórúkọ Jesus. Jésù ṣe bẹ́ẹ̀ For us lórúkọ in the name Jésù of ṣe bẹ́ẹ̀ Jesus. lórúkọ Lord, we Jésù ṣe pray. bẹ́ẹ̀ Turn our lórúkọ compound Jésù to ṣe the bẹ́ẹ̀ children. lórúkọ Turn Jésù our ṣe house bẹ́ẹ̀ to the house of Jésù Olúwa wa Amen. ìwọ obìnrin gbé ọwọ́ rẹ síbi ọyàn rẹ báyìí Place your hand on your breast. tó bá jọkùnrin ni ó gbé ọwọ́ rẹ síbi nǹkan ọkùnrin rẹ If you are a man, put your hand on your manhood. àdúrà yìí ló máa gbà You are going to pray. wàá pariwo Jésù pẹ̀lú Shout ìtara Jesus' name with zeal. fún èyí obìnrin wàá sọ fún Ọlọ́run For the woman, you tell God wàá ní ọmú mi méjèèjì that yìí these my two breasts. ó yá bẹ̀rẹ̀ sí fún àwọn ọmọ lọ́mú Start feeding the children. ètò Ọlọ́run fún ọ ni pé kó bẹ̀rẹ̀ sí fún àwọn ọmọ Ọlọ́run ní àwọn ọmọ ní ọmú
It's the plan of God for you to feed your child. So láti òní lọ mo pàṣẹ. As from this morning, ìwọ mú mi yìí. you this my breast. Ó yá bẹ̀rẹ̀ sí fún àwọn ọmọ rẹ Start lọ́mú. feeding my children. Ìwọ ọkùnrin wàá gbàdúrà. The man you pray. Wàá ní láti òní lọ. As from today. Ìwọ nǹkan ọmọkùnrin mi. You my manhood. Ó yá bẹ̀rẹ̀ sí gbé wọn ọmọ jáde. Start producing children. Bẹ̀rẹ̀ sí mú ọmọ jáde. Start producing Ẹ porúkọ Jésù ẹ gbàdúrà. Lórúkọ Jésù ọmọ àwọn obìnrin yìí. Lórúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí fún ọmọ lóúnjẹ. Lórúkọ Jésù bẹ̀rẹ̀ sí fún ọmọ lóúnjẹ. Lórúkọ Jésù nǹkan ọkùnrin ó yá bẹ̀rẹ̀ sí gbé ọmọ jáde. Ó yá bẹ̀rẹ̀ sí gbé ọmọ jáde. Lórúkọ Jésù bẹ̀rẹ̀ sí gbé ọmọ jáde. Lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí rí bẹ́ẹ̀ tí ayé àwọn èèyàn wọ̀nyí kó bẹ̀rẹ̀ sí rí bẹ́ẹ̀ sínú ayé àwọn èèyàn wọ̀nyí kó bẹ̀rẹ̀ sí rí bẹ́ẹ̀ sínú ayé àwọn èèyàn wọ̀nyí. Jésù Olúwa wa ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run. Olúwa sọ ẹkún ojoojúmọ́ mi Olúwa sọ di ẹ̀rín fún mi. Turn my daily weeping to laughter. Olúwa sọ ẹkún mi Olúwa sọ di ẹ̀rín. Turn my weeping to laughter. Ó yá orúkọ Jésù ẹ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ó yá sọ ẹkún mi Olúwa sọ di ẹ̀rín. Sọ ẹkún mi Olúwa sọ di ẹ̀rín. Sọ ẹkún mi Olúwa sọ di ẹ̀rín. Sọ ẹkún mi ó yá sọ di ẹ̀rín. Sọ ẹkún mi ó yá sọ di ẹ̀rín. Sọ ẹkún mi ó yá sọ di ẹ̀rín. Jésù Olúwa wa mo fẹ́ kó máa ṣe àmì báyìí. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run gba ọpẹ́ wa. Gba ìyẹn wa. Omi tí àwọn ènìyàn gbé sílẹ̀ àti òróró yìí mo pàṣẹ agbára Ọlọ́run kó wọnú ẹ lọ. Agbára Ọlọ́run kó wọnú ẹ lọ. Ilẹ̀kùn tí a tì nínú àwọn ènìyàn yìí tí ò jẹ́ kọ́ mo dúró mo pa á láṣẹ bí omi yìí ti ń wọbẹ̀ àti òróró yìí lórúkọ Jésù ó yá kó máa ṣí. Gbogbo ẹ̀yin àgàn ẹ di ọlọ́mọ. Gbogbo ẹ̀yin àgàn ẹ di ọmọ ọlọ́mọ. Gbogbo àwọn ọ̀rọ̀ búburú ọ̀rọ̀ ìkorò tó ti jáde sínú ayé yín lẹ́nu ẹnikẹ́ni lónìí mo ní kó sọ agbára lọ. Lórúkọ Jésù ó yá ẹ dọlọ́mọ. Àgàn lónìí ó yá dọlọ́mọ. Ọ̀rẹ́ ti dayọ̀. Ayé rẹ yí padà. Ògo ni forúkọ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Ẹ kí hallelujah. Bó ṣe rí gan nìyẹn. That's how it is. Inú mi dùn púpọ̀ torí pé wọ́n pé ìyanu ti ṣẹlẹ̀. I'm happy because I know there is miracle. Ọ̀rọ̀ rẹ báyìí orin ló dẹ̀ kó máa kọ báyìí. Your case has turned to sing. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. According to the word of God. Kọrin lẹ́yìn àdúrà yìí. Sing after this prayer. Kọrin ìyìn orin ọpẹ́. Sing praises in. Kó o jó kó o fi ayọ̀ yọ̀. And dance rejoice. Kó o gbọ́dọ̀ banújẹ́ mọ́ o. Don't feel sad again. Torí pé ó tako ọ̀rọ̀ Ọlọ́run. Because against the word of God. Bákan náà. Likewise. Mo fẹ́ gba ìròyìn. I want to receive news. Mo fẹ́ gba ìròyìn lẹ́nu rẹ. From you. Mo fẹ́ gba ẹ̀rí láti ọ̀dọ̀ rẹ. I want to receive testimony from you. Inú mi máa dùn tó bá lè pè wá. I will be happy if you can call. Pàápàá jùlọ láti fi máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa ká tún máa gbà wá níyànjú. To feed ourselves with the word of God. Nọ́mbà mi. My number. Màá pè báyìí. I'll call it. Orúkọ mi ni Wòlíì Ọlọ́run. My name is Prophet of God. Joseph Ọbadere. Joseph Obadire. Wòlíì Ọlọ́run. Prophet of God. Joseph Ọbadere. Joseph Obadire. Mo fẹ́ kó o fi nọ́mbà yìí sí tó bá jẹ́ kó o ń pè láti ibi tó yàtọ̀ sí kìí ṣe Nàìjíríà. If you are calling outside Nigeria. Wàá fi +234 sẹ́yìn nọ́mbà yẹn. You put +234. Wàá fi àwọn nọ́mbà yìí sí. And play this number. 080 080 60 60 39 39 58 58 51. 51. 080 080 60 60 39 39 58 58 51. 51. Bákan náà. Likewise. Bí Ọlọ́run bá fi sí ọlọ́kàn láti jẹ́ alábàáṣepọ̀ fún wa nínú iṣẹ́ ìránṣẹ́ wa. If God put it in your mind to be workers with the ministry. Láti fi owó ránṣẹ́ ìránṣẹ́ yẹn lọ́wọ́. To help the ministry in your o lè pè wá bákan náà. You can call us. Lórúkọ Jésù yóò dára fún wa. It shall be well with us. Ẹ ṣé púpọ̀ o. Thank you. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Let's pray. Orúkọ Jésù. Amen. Orúkọ Jésù. Amen. Ọlọ́run gbà.